Hello, ẹ̀yin èèyàn mi. Ẹ̀hẹ̀n, mo tún gbé tuntun mi wá fún yín. Ẹ̀, àwọn, àwọn ìbàjẹ́ ènìyàn tí ò dáṣẹ́ Olúwa dúró, tán kó kún, tí kábíyèsí kó kún ààfin ẹ̀. Ọmọ yẹn ṣà ń wá àtàmọ́ àtàmọ́, ó ṣà ń wá wàhálà tó fẹ́ fà. Wọ́n ló lọ gbé, ó tún lọ gbé àwọn fámílì ẹ̀ wá, bóyá ìtàn sọ tẹ́lẹ̀, I don't know, wọ́n ló tún gbé wọn wá. Pé nǹkan tán bá wá ní pé wọ́n fẹ́ kí kábíyèsí kó fi ilé, that is shopping mall tó wà ní Àkúrẹ́. Ṣé Àkúrẹ́ ló wà bí Ilé Ifẹ̀, but tí shopping mall tán ló wà l'Àkúrẹ́. Pé àwọn fẹ́, pẹ̀lú gbogbo wàhálà tí olórí Ashley tó ti bá wọn ṣe ní ààfin, tó ṣe láàfin, pé tó serve kíni, tó serve kábíyèsí, tó ṣe gbogbo akitiyan òun. Pé therefore òun ò ní mọ̀fo torí òun, gẹ́gẹ́ bí òun ṣe sọ pé òun fẹ́ padà sí padà sí UK. Pé òun fẹ́ mú nǹkan kan ní ààfin yẹn, kóun sọ lórúkọ, kan sọ lórúkọ pé àsìkò tóun wá sáàfin o, báyìí ni gain òun, ní nǹkan tóun rí gbà níbẹ̀ yẹn. Òun ò gbọdọ̀ lọ bẹ́yẹn lọ́wọ́ òfo. Wọ́n ló yìí emphasize pé òun máa rí nǹkan kan gbà lọ́wọ́ kábíyèsí. Àwọn fámílì ẹ̀ ṣe wá sọ̀rọ̀, wọ́n ṣà bẹ kábíyèsí pé nǹkan tí àwọn bá wá nìyẹn. Pé òun ti ń bá kábíyèsí fà látijọ́ pé kábíyèsí ò dá òun lóhùn. Pé ó dẹ̀ ti tó àsìkò tóun fẹ́ padà sí UK. Apart from bó ti ṣe forí ń jágbọ́n pé tí wọ́n fún òun ní kán wá fi jẹ́ẹ̀tì kábíyèsí gbé òun padà, a ti ṣe yẹn. Ó tún ní àníṣe pé mall tó wà ní Àkúrẹ́, shopping mall yẹn, pé kí kábíyèsí fún kó fún Ashley that is Adémákinwá. Pé kó will ẹ̀, kán sọ ibẹ̀ yẹn di Adémákinwá mall. Ṣé ẹ gbọ́ yẹn ṣá? Pé kán sọ ibẹ̀ yẹn di Adémákinwá mall. Pé torí gbogbo nǹkan kábíyèsí, ó will gbogbo ẹ̀ fún Tádéníkáwò. Èwo ni tọmọ òun fẹ́ gbà? Pé kán will, pé mall yẹn lòún béèrè. Kí kábíyèsí lè release mall yẹn fún Adémákinwá ọmọ òun. Ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ẹni tí kò ló wà nínú ayé wọn. Wọ́n ní kábíyèsí wá ní mall tí wo lẹ̀ ń sọ? Wọ́n ní mall tó wà ní Àkúrẹ́. Ó lóun ò rí ti Adémákinwá kóun tó kọ́ mall òun. Pé àlá tí ò lè ṣẹ, òun lẹ̀yin láfògìdì yìí tẹ́ ń bá wọn sọ. Àlá tí ò lè ever ṣẹ láíláí. Ìtumọ̀ tóun máa fi fún Adémákinwá ní mall òun. Ṣé Adémákinwá tí ìyá ò sọ ẹni tí ó bí fún, tí ò sọ fún òun. Òun lẹ̀ ń sọ pé kó lọ sí, tó Adémákinwá bá mọ̀ pé, tí ìyá ẹ̀ bá mọ̀ pé òun fẹ́ ogún fún Adémákinwá. Ṣé bí báyìí nìkan ni ogún wà ni? Àwọn tí ó bí ọmọ yẹn fún, kó lọ fún àwọn ọmọ yẹn ní ogún bàbá wọn. Àbí ìtumọ̀ yẹn, ṣé wọ́n bí wàhálà mọ́ ọ̀rọ̀ òun àti Naomi ni? Kí ni problem òun? Kí ni problem Naomi? Ashley jàre, ẹ má dá mi lóhùn. Mo sọ fún yín pé tí bá ń sọ̀rọ̀ Naomi, ó ti mọ́ mi lára. Ọmọ wa, ọmọ tí Ọlọ́run tó kẹ́ fún kábíyèsí ni, tó kẹ́ fún gbogbo wa. Ọmọ tí nǹkan kan ò gbọdọ̀ ṣe. Ọmọ tí ó máa wà títí láéláé, tí àwọn tiwa náà máa wà títí láéláé. Bẹ́ẹ̀ ni. Naomi kọ́, mo fẹ́ sọ. Ashley ló yìí sọ̀rọ̀ Adémákinwá ọmọ ẹ̀. Òun là ń sọ.
wọ́n ní àwọn fámílì ẹ̀ pé ó tiẹ̀ wíìlì ibẹ̀ yẹn fún Adémákinwá ní kábíyèsí láti máa béèrè pé tí Adémákinwá bá ń wá Ashley ń wá ogún fún ọmọ yẹn pé kó lọ bá ẹni tí wọ́n bí àwọn ọmọ yẹn tó bí àwọn ọmọ yẹn fún tó bí Adémákinwá fún. Ṣé ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ yìí ni? Ṣé ọ̀rọ̀ yìí ṣé ọ̀rọ̀ yìí náà àbóhùn kọ́? Ṣé gbogbo ìtàn ń jà ràìnràìn láti ìjọ yìí? Ṣé ẹ gbọ́ pé Ashley ní òun ò lè lọ kọ̀ǹfàmù DNA fún Adémákinwá fún òun nítorí pé ìpínlẹ̀ òun sọ fún òun pé òun kọ́ lòun bí. Irú ogún wo dẹ̀ ni Adémákinwá fẹ́ jẹ nínú tòun? Ó tiẹ̀ jẹ́ pé tó bá jẹ́ pé òun fẹ́ adopt àwọn ọmọ bíi Adémákinwá, òun lè adopt any other person. Pé ṣùgbọ́n tóun ti ṣe wàhálà tóun ti náwó nára, òun lòun tún sọ lórúkọ. All of a sudden, wọ́n wá confirm pé kì í ṣe òun ló bí. Very annoying. Pé therefore, òun ti sọ fún Ashley pé Adémákinwá gbé Adémákinwá kó get out kúrò nínú ààfin òun because òun ò lè ṣàṣedànù. Tóun bá fẹ́ adopt ọmọ, ó ní kì í ṣe ọ̀rọ̀ adoption lélẹ̀, kì í ṣe pé ọ̀rọ̀ tóun fẹ́ adopt ọmọ lélẹ̀. Ẹ ní kí ọmọ yín lọ ṣe DNA, tó bá ti ṣe ó ti parí. Òun ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun lè jogún fún Ashley pẹ̀lú ọmọ ẹ̀. Pé ṣùgbọ́n ṣé Ashley sọ wípé tòun ló fẹ́ ṣe láéláé? Àṣé gbogbo lílọ bíbọ̀ Ashley, oògùn tó ń ṣe kí kábíyèsí lè gbà, kí kábíyèsí kan lè sọ wípé yes, òun gbọ́, òun ti gbà Adémákinwá ọmọ òun ni. Àṣé gbogbo bó ṣe ń wá ẹ àtàwọn Ọláfógìdì àti Ashley, àṣé oògùn ni. Oògùn náà ń ṣe káàkiri, wọ́n fi nǹkan sẹ́nu kí kábíyèsí lè gbà. Before you know it, gbogbo bó ṣe ń pààrà tán pààrà. Bẹ́ẹ̀ tí kábíyèsí, ọdẹ èṣí, tẹ bá ń gbọ́ ọdẹ èṣí. Àwọn Ìgbò ní ọdẹ èṣí. Gbogbo all about Ashley, all about kábíyèsí. Àánú Ọlọ́run ti wà lórí ẹ̀. Ògo Ọlọ́run dẹ̀ wà lórí ẹ̀ dáradára. Ashley kéré sí nọ́mbà. Ashley ó kéré sí nọ́mbà. Ashley kò mọ̀kọ̀ tó ń wà òun. Ó fi pé ó ti sọ pé òun ti mú kábíyèsí, pé àṣẹ tóun bá pa fún kábíyèsí ni kábíyèsí ṣe. Ṣé bá ti gbọ́ yẹn àti ṣe yẹn kọjá. So ó fi pé bóyá àṣẹ yẹn yìí wà. Àṣẹ yẹn tóun fi sẹ́nu pé ó yìí wà. Àṣẹ Ọlọ́run o. So ìyẹn pé bọ́n ṣe ń ṣe nìyẹn, àbájọ.